Hello. Hello. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ mà. Ẹ sà. Ilé olórogún lè túmọ̀ kí lẹ́yìn àkọjá mà. Ẹ sí sà. Ọ̀rọ̀ ọmọ mi ni mo fẹ́ ṣàlàyé rẹ̀ fún yín sà. Yes ma, à ń gbọ́ yín mà. Ọmọ mi ọkùnrin ó fẹ́ nígbà tó wà nílé ìwé ló fẹ́ àwọn ìyàwó méjì kan. Àwọn méjèèjì wọn jọ fúnra wọn fẹ́ra wọn tó lórí tó padà fẹ́ kejì náà ní olólẹ́yìn rẹ̀ nígbà tó ń àtẹnìkan jà ẹlòmíràn tó padà sí ẹlòmíràn tó àtọ̀kẹ́ lè yàn náà. Àwọn ọmọ wa la fún wọn sọ́dọ̀ tí wọ́n fi bímọ. Ìgbà tó di pé wọ́n bí máa ṣe súnà tẹ̀lé fún yàtọ̀ tẹ̀lé kejì. Ìyá ti ẹlẹ́ẹ̀kejì wá ní bàbá rẹ̀ ní àwọn fẹ́ ṣe kọ́mọ àwọn lọ sílé ìwé ìkiri. Àwọn ọ̀tọ́ máa wọ́n lẹ̀. Ọmọ ṣàwà lọ́dọ̀ wa ti fi ọmọ nílẹ̀ bí 40 ọjọ́ ilẹ̀ rí wọn lé wọn tàbí lọ kí wọ́n lé wọn. Wọ́n bá ní kó dúró àsìkò òyìnbó wọn lẹ́mọ̀ fún wa títí láti gbà náà. Ẹlẹ́ẹ̀kejì náà tó náà wà lọ́dọ̀ wa. Gbàgbé pé ìyá ẹgbẹ́ ti ṣe àdàdà òun náà padà tẹ̀lé àwọn àyè náà. Kọ́mọ ọlọmọ kọ́mọ tí ọmọ ọlọmọ léèkì nígbà tí ẹnì kan kò gbọ́ àgbọ̀nmú wa. Máa ṣe ń tó ìyáálé ògbórí dó ìyàwó ògbé orí tó ìyàwó ìṣẹ́ fún ọ̀fẹ́ wa àwọn èèyàn ti ẹ̀gbẹ́ yarí. Pé ọmọ àwọn ìbẹ̀rẹ̀ sí kò tí ì ṣe tọ́jú ọ̀lọ́kọ̀ yóò lọ sí skul ìfẹ́ láti gbọ́ ọmọ lọ́wọ́ wa lásìkò náà àti ìpò dáná ọmọ kan tẹ̀ fún un. Ẹ kúrò níbi tẹ́ wà yẹn àgbọ́yín dáadáa. Ẹ kúrò níbi tẹ́ wà yẹn mà. Ẹ má bínú mà. Àgbọ́yín dáadáa. Àgbọ́yín dáadáa. Àgbọ́yín dáadáa. Ìjọ ní sà. Wọ́n láti di pé wọ́n sá mú àwọn ọmọ ìṣẹ́ gbọ́n báyìí sà. Ẹ sọ ní ṣókí. Ó ń gbọ́ yín mà. Sà. Ó bá di pé àwọn mọ́tò àlọ́dọ̀ wọn nu àsìkò ìbò níwọ̀n fáwọn ọmọ ilé wa lọ́wọ́. Ẹjọ́ ìmọ̀ tí mo fẹ́ ṣe lórí ìrìn àjò mọ́ torí mo ti lọ lọ́wọ́ fáwọn ọmọ ilé. Ìgbà tọmọ yín wà nílé ìwé, ó fẹ́ ni àkọ́kọ́ lóyún. Ó fẹ́ ni kejì náà lóyún. Ẹ gbóyún àwọn méjèèjì ẹ ṣe súná wọn àbí? Ẹ ló mà. Sà. Ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa ṣá? Gbọ́ yín sà, mò ń gbọ́. Tẹ̀sán mò ń gbọ́. Ẹ níyàwó àkọ́kọ́ lẹ́yìn 40 ọjọ́ ó lọ sílé wọn, àwọn òbí ẹ̀ fi wọn jẹ́ kó padà wípé ọmọ àwọn wọn fẹ́ kó lọ sílé ìwé. Bẹ́ẹ̀ni. Ìyàwó ẹlẹ́ẹ̀kejì náà òun náà padà sílé wọn. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn oṣù mélòó tẹ́ ṣe nímì? Òun ti ẹ̀fẹ́ dáadáa lọ́dọ̀ wa. Ó tó oṣù mélòó ọdún mélòó? Ọtí ẹ̀ lílọ́dún méjì kò tó ti gbà náà. Ó ti tọ́dún mélòó ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí mà? Ó ti ń lọ gbàdó bíi ó ti lé lọ́gbọ̀n ọdún báyìí sà. Kí lẹ wá pèsè orí ètò fún báyìí mà? Tí mo pèsè bẹ́ẹ̀ fún ni pé ìgbésẹ̀ tí mo lè gbé tí ń pè àwọn ọmọ ìgbà nítorí kò sígbà tí mo lọ ọdẹ tí ọmọ ìfojúlẹ̀ fún mi. Bàbá wọn sì ń ṣe wọn agbára rẹ̀ ká lórí wọn. Tẹ́ fi rí ọmọ gbà. Ìyá àkọ́tọ́ ọmọ ń bẹ lọ́dọ̀ rẹ̀. Ẹ lò mà. Ṣé ẹ̀yìn ìyá wa ẹ̀gàn tí ò kàn yín lẹ mọ́ dá sí gbà mí? Ẹ má bínú o. Ẹ fẹ́ gbóòótọ́ lẹ ṣe pè sórí ètò. Ní tí ò kàn yín lẹ mọ́ dá sí. Ṣé bàbá àwọn ọmọ yìí ṣé òun ló ní kẹ́ mọ́ bóun lọ síbẹ̀ lọ báwọn gba ọmọ yẹn ńgbà tán fáwọn ọmọ yẹn sílẹ̀ ni? Nẹ́tíwọ̀kì ò dábí tẹ́ wà yẹn mà. Ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń pè sórí ètò ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́yìn bá wà ní sáìtì ńgbà míì nẹ́tíwọ̀kì yẹn máa ń ṣe bákan. Ẹ jọ̀ọ́ ẹ mọ̀ ọmọ bí tẹ́lẹ̀ máa dúró sí kálíbà mọ́ gbádùn yín dáadáa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ wá ní ẹ jọ̀ọ́. Màmá mi àgbọ́yín dáadáa bí tẹ́ wà yẹn mà. Ẹ lò mà. Ṣé bàbá àwọn ọmọ yẹn ló ní kẹ́ bá wọn wá àwọn ọmọ yẹn lọ ni àbẹ́yìn kan wò pé jẹ́ ń wá àwọn ọmọ yẹn lọ gẹ́gẹ́ bí ìyá bàbá wọn? Mo mọ̀ pé mi wọ́n bí wọ́n fún mi. Nẹ́tíwọ̀kì o. Kí lẹ wí mà? Mo mọ̀ nígbà tó sọ pé mo mọ̀ pé mi mo ní wọ́n. Tí mo fi ṣe agbára. Àní ṣé bàbá wọn ló ní kẹ́ mọ́ wá wọn káàkiri mà? Ọ̀rọ̀ mi káàkiri mi lè ní sọ pé kí wọ́n fi wọ́n lẹ̀. Ẹ kú ọ̀rọ̀ ọmọ. Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin ti pọnmọ ẹ ti sọ̀jálẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni dájú yẹn ọmọ ẹ̀dẹ̀ ti pógún ọdún àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni. Ṣọkọ yín wà láyé mà? Ọkọ mi ti kú ọkọ tèmi náà ti kú ní ìfipilélógún ọdún. Ọlọ́run ní fi yín lẹ̀ mà. Ṣáwọn ọmọ yín ń tọ́jú yín mà? Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o.
ẹ jèrè wọn, ẹ̀ẹ́dẹ̀ ní ṣàìsàn, ẹ ṣàmì o, ẹ ní ṣàìsàn. Ọmọ 20 ọdún ti kú lọ́mọ òpó òlò tẹ̀mọ́ wá káàkiri mà o. Ọmọ 20 ọdún ti kú lọ́mọ kékeré tẹ̀mọ́ wá káàkiri. Sọ̀rọ̀ mi ti yé yín mà. Kéèyàn lo 120 nínú ayé bí ìgbà kan bí lánàá náà ni. Ẹ má jẹ́ ń tàn yín. Àwọn tó ti wọ 100 ọdún ayé ṣe lọ bí wọ́n léèrè. Bí ìgbà padà náà wọ́n bí wọn tán wà primary school, secondary school náà ni. Ilé ayé yẹn pápápá ni àdínájà wàràwàrà. Ẹ fọkàn ara ti yín balẹ̀. Àwọn ọmọ tẹ̀ ń wá káàkiri wọn ṣe bébì. Tá a sọ pé àbí tí wọ́n wà wọ́n fìyà jẹ wọ́n ń bẹ̀ ni. Sọ̀rọ̀ mi ti yé yín mà. Ọmọ tó bá ti pé 20 ọdún tí òbíṣẹ́ wa ń wá káàkiri nǹkan mi ti wà ń bẹ̀ nìyẹn. Sọ̀rọ̀ mi ti yé yín. Báàrin yẹn ṣe jẹ́ nìyẹn o. Ẹ dẹ̀ rí pé bàbá tó bí àwọn ọmọ yẹn kò rán yín iṣẹ́ rárá àbí bẹ́ẹ̀ kọ́ mà. Àní ẹ jókòó ara yín jẹ́, ẹ jókòó ara tí ń jẹ mọ́kùnrin yín lọ́kàn sókè. Sọ̀rọ̀ mi ti yé yín mà. Báàrin ṣe jẹ́ nìyẹn. Àwọn ọmọ tẹ́ ń sọ̀rọ̀ ohun ìṣọmọ kéékèèké wọ́n ti dàgbà. Àwọn gan ti ń yàtá mi tí wọ́n wà. Ọmọ kan ò lè pa bàbá kan, ọmọ kan ò sì lè pa ìyá kan. Sọ̀rọ̀ mi ti yé yín bó ṣe jẹ́ nìyẹn mà. Ẹ fọkàn ara yín balẹ̀ o.